kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún pákéjì eré ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀. kẹ́rì pé tẹ́yìn bá jẹ́ bá tẹ́ bá sọkọ láyà ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan tóbi náà fẹ́ lè fún ìdárò wọn àgbọ̀n òun àṣekiri náà ló ti sẹ́yìn. òun ní tẹ́lẹ̀ olóògbé bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ nínú yìí. bàbá mo sọ̀tọ̀ kan alájí ò lè ṣe dáadáa àtúwá fún wọn tán ó ní ẹ dákun alájí bá tó jẹ́ pààyè. wọlé abẹ́òkúta ló ṣẹlẹ̀ wọ́n pààyè ni àwọn náà ló pè mí pé ó sì bù ẹkún ẹjọ́ kò sẹ́yìn alájí lè mọ́ mi lé mi rẹ̀ ni lẹ́yìn tí wà lórí àwọn láti bí wákàtí kan wọ́n kàn láàgùn ní orí ìgbẹ́ lọ́dẹ níbo lẹ́wọ̀n alábẹ́òkúta ọ̀dà èmi ò Ògbómọ̀ṣọ́ mọ̀ wá ẹ dákun balọ́lá gbọ́dọ̀ kejì ọba tó pè mí ilé tí mo ti pè mí ọ̀dà ẹ fowó ránṣẹ́ mo wá fi àkáǹtì nàmbà ránṣẹ́ kódà tàǹsítù owó tí mo pè ní ẹ fi ránṣẹ́ bá fi rán ọlọ́kọ̀ sí wọn. nígbà tó bí ọ̀sẹ̀ kan lọ́wọ́ tó pè mí aláàjì ètò àtúnfẹ́ ẹgbẹ́ jí ní ẹ fi ránṣẹ́ ìlú aláàjì tó fẹ́ pa èwo ní káwá tó bẹ̀ báyìí o èwo ní ẹsẹ̀ bẹ̀ báyìí o. ṣé ẹ náà ti rí báwo a ti rí pé mi ò parọ́ ti tàlájì nu èmi náà sọ ti bàdàn fún yín tí ọkọ tó pè mí lóru tó ní ìyàwó tó pè mí tó ní ọkọ òun lè ṣe dára ta ni kò lu àlùjọ gángan tó lọ tó ní káyọ̀dé ọdọọdún ó mọ̀ ti fẹ́ pa mí ó mọ̀ ti fẹ́ pa mí. ṣé rí ibi tí ọba ti sílẹ̀ láti jẹjàkà ṣé rí èèyàn ló gbọ́n jù ẹ lè tẹ̀yàn méjì mẹ́ta táwọn yóò mọ̀ pé wọ́n ń tàn wọ́n ni. bẹ́ẹ̀ni. àwọn yàtọ̀ sẹ́ranko ẹ jẹ́ èèyàn yàtọ̀ a lè wọṣọ a lè change aṣọ tó bá fìlà mú àmọ́ ìtọ́ bá bàtà mú a sì mọ̀ bí bá ń pa wọ́n yàtọ̀ sẹ́ran tí wọ́n sápá kí fún ẹ jáwọ́ èèyàn ó lówó kí wọ́n pè wá wò. ṣé ẹ ti gbọ́ ẹ dẹ̀wò ẹ dìgbò rẹ̀ lọ́wọ́ ẹ gbọ́ mi mo sọ fún kò síbi tẹ̀ ti lórí. a tún máa jẹ́ kí ọ̀pá tẹ̀lé ọ yọrí sí. ọ̀pá tẹ̀lé that's nǹkan ọmọkùnrin kò tún yọrí sí. tọ́lá lómi kò tó nǹkan débi ilẹ̀ lérí. kì í kànlẹ̀. kò débi èkúrọ́. kò débi èkúrọ́. òpó méjì kan bẹ̀ tọ́ yẹ kó dé irú ẹ̀ ló jẹ́ àṣẹ kìíní yóò kàn dé gbàgbà. yóò kàn ní gbàgbà. wọ́n wà jọ wà láyé àtọ̀ papọ̀lẹ́ gan náà. orí atẹ́gùn la wà. àlùjọ gángan ẹ̀rọ sójà ni ẹ̀rọ pé ya sójà ò dáa lára ní sójà bá gbá yẹn mú. tó lè jẹ́ èèyàn mọ̀ ṣe déédéé sójà bá ti gbá mú sójà lò yọ kọ̀ọ̀kan palẹ̀ mọ́ ẹ bá dé sójà bá lù rí gbọ́dọ̀ bí òkú lójú ẹsẹ̀ àìsàn náà ni ó pa àrùn tí èdè kọkùnrin ó lè ṣe bí obìnrin lẹ́gẹ̀ẹ́sì kó ṣe bí ọkùnrin lọ́dọ̀ obìnrin àìsàn tí ò lè jẹ́ kí obìnrin ó lóyún ó àìsàn tí ò lè jẹ́ kí obìnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ ọkọ rẹ̀ tí sójà àlùjọba ti gbámú yóò lọ́gùn ìbí yóò bá gbọ́sẹ̀ jáde ní ọdọ bẹ́ẹ̀. ẹgbẹ́ mi kò síbi tẹ́ ẹ ti lè rí ẹyẹ sáà tí ó dà fún yóò kẹ́ ẹ lára ó ná o 2017 1999 ó ná o 2017 1999 kò síbikíbi tẹ́ ẹ wà tí ò ní dọ́dọ̀ yín bàbá àwọn èèyàn sọ pé àwọn pè pẹ́ píkì kọ́ a lè ti gbẹnu yín sọ̀rọ̀ a ní èrò ló pọ̀ pé kọ́ mọ́ bínú. tí bá dáhùn lóhùn bá lọ́la wo yàrá wa kẹ́mi náà kò yọ mọ ríngì ni pé èrò pọ̀ tí kò sí mo ṣe fẹ́ dáhùn lóhùn tó tí mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti náà mo tún dáhùn lóhùn di aago méje alẹ́ so láwọ̀ ẹnu aago 6 sí 7 ohun tí bá sinmi díẹ̀ tí mo ní kí n jẹ náà mo fi mọ́ rí sí kọ́ àfẹ́fẹ́ bá ti pè láàárọ̀ àfẹ́fẹ́ bá tẹ̀sí messages àwọn messages yẹn máa wò if necessary màá reply ìjọba jẹ́ kí n reply màá pè kọ́mọ bínú gbogbo èèyàn náà lọ́wọ́ kí n dáhùn lórí ẹ̀kẹ́sì mọ̀ pé èèyàn mẹ́ta àwa ni kí wọ́n dúró méjì kò ṣeé ṣe yóò ṣẹ̀kọ̀ nìkan lẹ̀ bẹ́ẹ̀ni àwọn tiẹ̀ tí wọ́n sọ báyìí mo gbẹnu yín sọ mo lẹ́ẹ̀ sọ fún wa wípé ìwọ tó rò wípé kì í ṣe pé wọ́n fẹ́ rí yín wípé adáhùn kan ti wà tó pọ́nà wọn jìn tó pé wọ́n dẹ̀ ń pè yín tí ò dẹ̀ sẹ́yìn tó pé wọ́n fẹ́ ra nǹkan ni adẹ̀ ń sọ aṣọ bàbá àwọn èèyàn ń pè wá lórí Instagram iṣẹ́
ẹlẹ́lẹ́dẹ̀. ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́jẹ̀ à ń gbé ránṣẹ́ sáwọn èèyàn náà. n náà ni mo sọ n náà làwọn sọ. kódà lónìí àti DSS yẹn mẹ́ta. àbàwọn náà sanwó DHL. àwọn náà ni àwọn náà ti mọ. pàtìlẹ́wé rẹ̀ wọ́n sì yìn lọ gbogbo àwọn tí wọ́n ti yìn lọ́run lógo. ó fọ́ lọ́run babúra sí ẹ mọ̀ pé ohun tí ń fa èèyàn sílẹ̀ nílùú ọba pọ̀ ẹlòmíì àti ilé rẹ̀ ti fa tẹ́kùn burúkú rẹ̀ sí tí gbogbo nǹkan ọ̀rọ̀ á lọ déédé gbogbo nǹkan ò lọ déédé àwọn ọmọ tó bílọ̀ náà tó ń bà lọ́nú jẹ́ ogun náà ni gbogbo ẹ̀ ní kíní ẹlẹ́jẹ̀ ń lè lọ́lọ́run lè lò fún yàn ẹ̀ gbókọ rẹ̀ ni àwúre ńlá ya òsì awẹ́bí dànù téèyàn fi ṣe rere láyé téèyàn fi ṣe rere láyé tí wo ṣùgbọ́n ayé yẹn dànù àmọ́ sọ ní ọ̀sẹ̀ tí wo ṣùgbọ́n jábẹ́sì tó wo ṣùgbọ́n jábẹ́sì torí pé ntọ́ bá inú ntọ́ta fi dàyàn láàmú ni ó mú kúrò tàbí àyànmọ́ burúkú téèyàn bá ń yàn téèyàn bá bẹ lọ́hùn sẹ́rí àlàyé kan tí ò sí fáwọn èèyàn wa ẹ jẹ́ kí n ṣe lónìí sẹ́rí kádàrá ń bẹ. kádàrá wà ṣùgbọ́n wàá ṣiṣẹ́ láti ti kádàrá lẹ́yìn kó lè bá a jẹ́ múmú sẹ́ni wàá láti ṣiṣẹ́ nísìn á pé ọba ọ wà nínú àyànmọ́ rẹ pé ọ jẹ ọba tọ́ wọ́n mọ̀ pé ọmọ ọba ní ọ́ ìwọ gẹ́gẹ́ mọ̀ pé ọmọ ọba ní ọ́ o gbọ́dọ̀ láti wá tí wọ́n ti bí ọmọ ọba ó ti mọ̀ ṣiṣẹ́ tọ́ kádàrá ọba lẹ́yìn wọ́n ti wo ọmọ yìí ọmọ ńlá ni o àwọn gbẹ́rẹ́ kámárìpa lójijì àwọn kódà ń fọ ọlọ́ba búra sí níjọ́ wọn àná kì í ṣe pé wọ́n á jòdì kan wọ́n ṣe fọ́mọ ọba wọ́n á tún yìnyín tẹ̀lé lẹ́yìn tí ń bá ń lo oko wọn ò ní jó bugi sẹ́gbọ́n ọmọdé ọmọ sí ní tọ́lá gbára wọ́n tó pé ọmọ tí ó dépò bàbá rẹ̀ ni tó bá lo odò wọn ò ní jó débi omi ebi yóò lọ wo wá bọ́nu odò wà gbé lọ ọ̀tọ̀ wà sàṣì odò wà gbé lọ rárá o àwọn ìyá rẹ̀ ọmọ tọ́jú ẹni wọ́n ti bímọ sáyé ńlẹ̀ Yorùbá wọ́n sì ẹsẹ̀ ta sí wọ́n wọ ẹsẹ̀ ta yọ ọmọ náà kí ló wá sí láyé ó ti tẹ̀mọ́ ìpalẹ̀mọ́ tí wọ́n pè tó ṣe fún ìpalẹ̀mọ́ yẹn lòyìnbó pè ní prevention ara prevention ni Yorùbá náà ní gbẹrẹ mọ́dàrí kan tó bá ra burú sí mi ká burú padà sí èmi ọba tèèyàn jẹ́ kéèyàn má bà tèmi jẹ́ bí àṣà olórin mi kan ọ̀rẹ́ mi ó ní ń ọba tèèyàn jẹ́ ṣùgbọ́n mo ní má bà tèmi jẹ́ bí ọba tèèyàn jẹ́ ṣùgbọ́n mo ní má bà tèmi jẹ́ má bà tèmi jẹ́ òun ní jẹ́ kí kádàrá ọṣẹ wàá gbìyànjú wàá ṣàdúrà wàá sóògùn wàá wọ́n mọ́ kádàrá bí ẹni ṣe bẹ̀ kó lè bàa jiná ẹni tí ò ṣe bẹ̀ kọ̀ọ̀kọ́ bẹ̀ kankan ná báwo ló ṣe retí kọ́ bẹ̀ kankan jiná fún kọ́ rọrùn ìdí nìyẹn fi ṣerú ọṣẹun tọwọ́ burúkú wa ń bẹ lára èèyàn tí ẹjẹ́ ń sọ kankan fún yín sẹ́ẹ̀rì ìdí tọ́sẹ̀ ń fi wúlò ẹjẹ́ ń sọ àṣírí hùn èmi tí mò ń sọ̀rọ̀ mo fi ìjọ kan ṣoṣo Ọlọ́run àtijọ́ tí ó kù èmi àtọ́lọ́run tí ò ní ságbára fún gbogbo agbára mo fi búra èmi náà máa wẹ ọṣẹ mo ti bú darí lónìí. ẹ ti wẹ darí lónìí. ẹ̀gbọ́n nǹkan ìdí rèé sẹ́ẹ̀rì ègún àti èpè ìjà gbogbo ọmọ aráyé. bẹ́ẹ̀ni wọ́n kàn máa ń sọ ìpè tí àwòlẹ̀ fi ran Yorùbá sẹ́ fẹ́nu wa ò ní kó ẹnu Yorùbá ò kò kéésì Yorùbá nìkan gbogbo ẹ tó bá ti jẹ́ ẹ̀dá èèyàn àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ìní èpè ń jà ẹnu ìre tí àwọn aláwọ̀ funfun gbà padà tí wọ́n fi èrú gbà bùkún lọ́dọ̀ Jákọ́bù ìní tí wọ́n fi yàtọ̀ díẹ̀ sí tiwa níbi tẹ́tí mọ̀ pé èpè ń jà nù ọwọ́lọ́wọ́ bá ń parí ẹ̀ ní. bẹ́ẹ̀ni ọwọ́lọ́wọ́ Jóòbù kọ́ ni ọwọ́lọ́wọ́ Ísọ̀ bẹ́ẹ̀ni òun lóhun Jákọ́bù wa bí kìrìsìtánì lè yí gbogbo ẹlẹ́mí ṣe tí ìwọ̀n lèmi. mo fẹ́ ká sọ́nà ni bàbá mo fẹ́ ká sọ́nà ni tó mọ̀ kó àyà nígbà kan. torí pé màmá fẹ́ràn èyí funfun ọwọ́ asẹ́ni sọ fún pé ọwọ́ amúkọ̀mú ẹran lágbo kó tètè pa kó fi awọ rẹ̀ bóra orí irun bẹ lára ẹni tí a bá fẹ́ súre fún wọ́n fún èbúrú gbà bùkún àdúrà síbẹ̀síbẹ̀ bàbá ti ṣàdúrà àṣẹ ti gùn ọ̀rọ̀ jáde àṣẹ ti tẹ̀lé kò sí yípadà mọ́ díẹ̀ tó kú ńgbà tó wá ní bàbá wa ní wọ́n ti ṣàdúrà fún lákòókò kò sí pé ká máa tọ́ ilẹ̀ tiẹ̀ náà máa lọ́ra o ilà wá fi ní ilẹ̀ tó lọ́ra láti léwé oríṣiríṣi láti gbọ́ àwọn aláwọ̀ funfun padà ní ọ̀rá ilẹ̀ wọn lọ́ra wa èyí bí ọ̀rọ̀ ti jáde àṣẹ ti tẹ̀lé tí ẹnu bàbá sọ mọ́nu nígbà tí ọjọ́ alẹ́ dé tí a bá fẹ́ papòdà ẹ wo yún tí bá ń bá ṣépè ìjọ náà pépè wọn sì máa jànú. bí ó ṣe máa jànú. àwọn tí àdúrà yẹn bá òun ló yín ìrèpè tí Olódùmarè fi gbogbo ayé sẹ́ ó yín ilẹ̀ díẹ̀ lára wọn ìṣẹ́ ọ̀pọ̀ lára tiwọn tó wà làwọn yẹn wọ́n fi sálọ àwọn òkú òyìnbó àwọn òyìnbó pépè wo lọ́lọ́run fàyè sẹ́. èpè wo ni bàbá. tí ọ̀yọ́ nìkan kan lẹ̀ Ádámọ̀
àti Éfà bẹ́ẹ̀ni wà ní Al-Qur'an náà. bẹ́ẹ̀ni Ọlọ́run ní ibi tú jáde kó nu ọgbà àlùjọ náà gbàdẹ́ra ọ wà nù Bíbélì náà Ọlọ́run lé wọn jáde kó nu ọgbà rẹ̀ ọwọ́ ní nínú ọdún ojú oyin láti máa jẹ láti máa bí láti rẹ̀ ti máa rẹ̀ sí. ọwọ́ àfi obìnrin náà ṣépè ó ní nínú nira ló ti máa ní oyún bẹ́ẹ̀ ló sì ti máa bímọ tí wọ́n bá sọ pírẹ́sì fún obìnrin náà nira ni. bẹ́ẹ̀ni tó fẹ́ bímọ inú nira ni bẹ́ẹ̀ni. ìgbọ́n Ọlọ́run ìpè tọ́lọ́run fàyè sẹ́ni tó fi di pé bọ́ọ̀sì ọ̀jẹ̀ ni tẹ́ ẹ bá ti rí àwọn ìdílé kan tí wọ́n kàn ní ọrọ̀ tàmútàmú tí bóyá wọ́n rí owó ìjọba kan láǹfààní ni bóyá bàbá wọn jẹ́ olówó ńlá ló fi rí ṣe bàbá wọn rí ègún Ọlọ́run yẹn bájá ní tẹ́ bá ti rí àwọn ọ̀nà tí wọ́n ń dààmú wọn ní ìran méjì ètò sí ìran mẹ́ta ètò sí ogún ra máa tó sí kálukọ́ àwọn mójútó ra rí ìdí tá a fi yọ̀ǹda ọ̀sẹ̀ ń gbèsè pa àgbà láti fi pamọ́ kí ègún burúkú ká má máa jẹ nínú wàhálà jù kí wàhálà máa kọjọ wo ní sẹ́kọ̀ lówó kí àtijọ́ àti iṣẹ́ kékeré owó ńlá ni ṣùgbọ́n bàbá ẹlòmíì wà tó jẹ́ pé ó ti wọ́n gbà tó wà lóyìnbó báyìí ó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ kò rí wégbélù nígbà tí ó tó rí wégbélù náà ẹgbà ti dé ò lè gún mọ́ ẹlòmíì tiẹ̀ rí wégbélù gan ẹlòmíì tiẹ̀ wà rí wégbélù orówó ó ṣe gbogbo ẹ̀ ó fẹ́ kọ́lé Nàìjíríà ó fowó ránṣẹ́ wọ́n gbà ègún burúkú ọlọ́bọ̀wọ́ bẹ́ẹ̀ni ìrònú bẹ lára rẹ̀ ẹlòmíì tiẹ̀ ló wọ̀ wálé mọ́ ẹ máa múra yín ìgbà yóò ṣe lo àjò tí ò ní wálé mọ́ ègún burúkú kan ní arárọ̀ bí kèé gbájú o pírítọ́ lọ́wọ́ da sí pírítì kọ́ni pé bàbá ti bí ọ wọ́n bí mi lóògùn mọ̀sán wọn àárẹ̀ pọ́nmọ èbó ni mí rárá o mo dúpẹ́ kọ́ lọ́n bí mi sírẹ́sì bí ẹ bá fẹ́ mọ̀ kó gé èbó jiyàn wò kó ní ké èbó jiyàn wò yọ̀dọ̀ sùtù ẹ̀fọ́ èbó lò èbó ò lè jẹ́ ẹ̀yẹ ẹgbẹ́ fẹ́mi ẹ̀fẹ̀ èbó lò tí wọ́n jẹ́ mọ́tò láàbọ̀ wọ́n ti ṣègbọ̀nsẹ̀ wọ̀rọ̀ torí pé ó ti mọ́ mi láàyàn bí mi sí ni ẹ̀yẹ ṣàgbo fún mi wọ́n mú ó ti mọ́ra àgbà máa ń jẹ kínní lójú tó ní ẹ̀kọ́ ni wípé ọ̀sẹ̀ yẹn ègún burúkú tó lè pè tó lóun fi èèyàn sẹ́ kó lè kú ò fúnra Ọlọ́run tó tún wò ń lọ láàánú àánú rẹ̀ ló tún dá ewé àtegbò ló sì tún dá ọgbọ́n àti ìmọ̀ àtòyé fún bàbá wa láti tún dọ́gbé èèyàn láti mú kúrò ọláàánú Ọlọ́run tó dá ibi kìí ṣe wọ́n bá ní àìsàn kan kò gbóògùn ẹ̀yẹn sáwò àìsàn tí ò gbóògùn pọ̀ ẹni sáwò. àjẹjáwò bàbá àìsàn wo ni ò gbóògùn. àìsàn tó lọ kọ́kọ́ láti ò gbóògùn ebi ni. bẹ́ẹ̀ni àwọn èèyàn kíyèsí wọ́n máa dé ní bàbá àìsàn kan kò gbóògùn ṣébi gbóògùn. ebi ò gbóògùn. tó bá jẹ láàárọ̀ wọlé tí iṣẹ́ rẹ̀ bàbá yóò gbọ́ tó rí bi jẹun lọ́sẹ̀ tó sì ní kankan fi panu nígbà tí ìdàgùn méjì alẹ́ láì gbà àwẹ̀ ó ti mọ̀ pé ó tún lóògùn sí oúnjẹ lóògùn ebi pọ̀ ọjẹ́ lálẹ́ lágbára Ọlọ́run ẹlòmíì bá tó ń jí láàárọ̀ ọgbọ́dọ̀ kọ̀ọ̀kan fi kẹ́ panu ó ti tí jo ẹ̀mẹ́tàlá lóògùn bẹ́ẹ̀ni tí èyí eku tí àbá ti rógùn lò mọ́ nǹkan ti tún dé nǹkan tó ti dé nǹkan tó ti ṣe sóògùn ọba lọ mọ́ wọn àmọ́ ẹ̀rẹ́gbẹ̀ wa ìṣẹ̀ká kò gbóògùn Ọlọ́run ẹja máa bẹ̀ ká sì máa dá ọgbọ́n bàbá wa ọgbọ́n ewé àtẹgbọ́ Ọlọ́run ló ní olóògbìn olódéwé lódégbò ló sì dá ọgbọ́n ìmọ̀ àtòyé láti máa fi túra wa lẹ̀ lóde ló jẹ́ àfọ̀sẹ̀ ńlẹ̀ bàbá wa ló ní bàbá àgbà ló ní ayé ó lè tòrò ògùn ìdílé ẹni ọ̀jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ tí ó mọ̀ ìyá rẹ̀ ò ní sọ fún ẹlòmíì tó bá ti wú ọsẹ ń gbogbo gbogbo ẹni tí wọ́n dá àṣẹ rẹ̀ lọ́nà ìtọ́ tí ó mọ̀ ẹ wù ẹlòmíì tó a kúnlẹ̀ wájú pásítọ̀ báyìí tẹ́ bá ní ẹ̀díjú fàdúrà pásítọ̀ sọ pé ìyá rẹ̀ ń gọ́ ọlọ́bẹ̀ lè níbẹ̀ di ọ̀rọ̀ rẹ̀ pásítọ̀ sì rí náà dọ́lọ́ ń fi hàn lórí ṣùgbọ́n kì í ṣe yẹ ẹ̀ ní í ṣe o tẹ́lẹ̀ bá lọ́dọ̀ àfáà tí wọ́n bá fún ládùúgbò àti ọba rí yẹn pé ọ̀rẹ́ ni ti ń ṣọ́ ìyá rẹ̀ ni ó rí lójú oorun ẹgbẹ́ bàbá rẹ̀ tí wọ́n lọ́dọ̀ abaláwo náà bá dáfá fún un ìyá rẹ̀ ni lọ́wọ́ àìríṣe rẹ̀ yìí àìrọ́mọ bí rẹ̀ ìyá rẹ̀ ni wọ́n lè jáná ló tán wọ́n sì jáná ẹni sáwò ẹjẹ́ o bàbá ọ̀pọ̀ aṣọ díẹ̀ mbẹ́ ìdí tó ṣe ń fi wúlò nù fún wa tèmi náà sọ pé mi náà ń lò ó ìsínbẹ̀ngbà wọn lọ́wọ́ ni wọ́n ya mi àti bàbá mi wọn dàgbọ́ tọ́lọ́ fi fèmí kẹ́wọ̀n tí èyí bá fẹ́ sunrun ọmọ tọkọláyà wọn fẹ́ sunrun ọmọ o tí ooru bá mú a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní bàbá tèmi bẹ láyé tóoru bá mú a máa gbé ní gbangba àta a máa gbé fóònù bọ́ ta ọkọ àtìyàwó ẹ bá tiẹ̀ lágbàlá tí ọ̀sán ọmọ kankan bẹ́ẹ̀ tẹ́ gbé fún tí ẹ bẹ́ẹ̀ sunrun ọmọ tí obìnrin bá kọjú òkè tó wo ìràwọ̀ lókè
tí obìnrin ń fojú kan ìràwọ̀ bẹ́ẹ̀ sí ní ìkápọ̀ pẹ̀lú obìnrin tóyún bá dúró káì ọmọ yìí ò ní rí ògo ẹlò láyé ọmọ yìí ò ní rí ògo rẹ̀ ìràwọ̀ tá a dá fún kò ní ṣe rere káì ẹ̀kọ́ bó ṣe rí mo sọ fún yín o nípa ìmọ̀ kan wọn ò sì mọ̀ọ́mọ̀ nígbà tí wọ́n mọ̀ tí obìnrin bá ń wo ìràwọ̀ lókè tí oyún bá fi dúró sára obìnrin káì tí wọ́n bá bí sí tí wọ́n bá fọmọ yẹn sínú billions of dollars òsì ni ó takú láyé káì tí ọ̀bá rẹ̀ ni olórí ọ̀sẹ̀ ń fún. irú ẹ̀ ló dé wọ́pọ̀. ṣé wọ́n yọ wàá mọ̀ ní orúkọ sí náà bá ń gbà náà. kò sí náà bí sí náà ẹ ká bọ́ ságbà láti fẹ́ wà á tí nìkan ni. eyín oníkan kọ́ eyín oníkan kọ́ gbogbo ẹ̀ náà kọ́ là jẹ́ gbogbo ẹ̀ kọ́ ló só gbogbo ẹ̀ kọ́ ni pé wọn kọ́ ọmọ dáadáa rárá ilé ìfẹ́ àwọn ọmọ olówó mi tí àwọn bá wọn lówó lọ́wọ́ wọ́n ní ọlá wọ́n sì fi wọ́n sílẹ̀ ìwé gidi síbẹ̀síbẹ̀ náà àwọn lábàámbí wà bàjẹ́ tí ò dá bí wọ́n ṣe dáṣẹ́ wọn ni bí èèyàn bá lọ súnmọ́ ọ pé sẹ́mi pé láyé àtijọ́ lédè gbogbo àìná ìgbọ́njúba àsìkò ọdún léyà ọdún àwọn mùsùlùmí ni làwọn ará Èkó wálé láàrin ìyàwó tuntun ni wọ́n wà akọ wáyàwó lọ àsìkò ọdún àwọn ìgbàgbọ́ ọdún Christmas ni ìyàwó lọ rí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ àsìkò ọdún ìgbàgbọ́ ńlá January 1 that's New Year bẹ́ẹ̀ náà níjọ́ léyà ọdún léyà tí ọkọ àti ìyàwó obìnrin àtọkùnrin bá láṣepọ̀ níjọ́ ọdún léyà tàbí ìjọ́ ọdún Christmas tàbí ìjọ́ ọdún January 1 pé a fẹ́ à ń ṣàjọyọ̀ alọ́sífàájì àwọn abára wa ọmọ wa oyún wa dúró tí wọ́n bá ti ń bí ọmọ yẹn sáyé tí ó bá ti ta ẹ̀jẹ̀ yẹn lẹ̀ bíjúmọ́ kan kò ní ara dùn níbalẹ̀ tí o bá ti ta ẹ̀jẹ̀ èèyàn kalẹ̀. bẹ́ẹ̀ni o iṣẹ́ wa àwọn òbí ẹni wọ́n sì mọ́. ṣé ọba jáyà kìlà kọ́ máa dúyàn báyìí tàbí kọ́ máa pààyàn kí tàbí kọ́ máa jam rọ́bà eyín àyànmọ́ àtọ́fà ni kò sí ara kádàrà. ìmọ̀ nìkan ní ìmọ̀lẹ̀ tó jẹ́ bí torchlight téèyàn lè tàn sínú ìgbé ayé ọmọnìyàn ìmọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ewé àtegbò àwọn bá wa ló fún ẹ wo oyún báwọn sẹ́yìn gbọ́ mo ṣe kálẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. tó bá jẹ́ pé ilé kọjú sí mi kọjú sí ọ ni tàbí wáyé sí wá dàrú ní ìsìn tá à ń ṣe sọ́ọ̀tì jẹ́ ń ṣe o. bẹ́ẹ̀ ni. tàbí èèyàn bá wálé kọjú ní yàrá ló kan ara rẹ̀ lálóru lẹ wá ọkọ àti ìyàwó sọkọ láyà wọn súnmọ́ra wọn lọ́wọ́ wọn ní àjọṣepọ̀ wọn ní ìbálòpọ̀ ẹnìkan wá jí ní agogo òru ọyọ́ fẹ́ jí tọ̀ ó wá gbọ́ pé wọ́n ń ṣe nǹkan tó jọ ń bá wọn lọ́wọ́lọ́wọ́ tọkọ ìjà pé obìnrin ò lè máa ń ṣe akẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ni pé aláàjì òkìní kan fìmílẹ̀ tọ́bẹ̀ gbọ́ tóyún bá dúró mo fi Ọlọ́run àlàyé búra ọmọ yóò máa sòfófó láyé yóò máa gbọ́ lọ́run kí sáwàdà yóò máa sòfófó láyé bọ́bá jókòó òfófó ní jókòó lọ́kọ àfi tẹ́ ẹ bá sọ fún mi ò ní sọ fún yàn yóò máa dùn kò sì lè má ṣe. o tó rẹ̀ ní àwọn òbí rẹ̀ ni. ẹ̀kọ́ tọ́ba lọlé aládùn àti wọn ni ìṣòro tó ní àwọn òbí ìyá rẹ̀ ń kọ́ sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lọ́wọ́ lókè òkun tí wọ́n sọ pé ìyá rẹ̀ ní í ṣe kò wá fowó rẹ́sẹ̀ sí ìyá mọ́ kò pè ya mọ́ ó tó fi ègún dàrẹ́ẹ̀tì ó tó fi sọ̀tọ̀ tiẹ̀ yọ ọmọ pé ọmọ mi tí mo dẹ̀ tí bá fẹ́ pọ́ ti pọ́ láti kékeré sẹ́mi ìyá ní opportunity ẹnìkan kan ọba lọ ní oko ẹnìkan kan onígbàmọ̀ yẹn kíláàsì kékeré tọ́ba bọ́lé tó yín lọ́rùn pa tó sọ lápò pa lọ́kẹ̀ gbọ́mọ jáde kọ́mọ ti kú ni mọ̀ pa ó láti gbà náà ṣùgbọ́n màmá rẹ ló ṣe àìmọ̀ kan ṣe sábà bí ìṣòro ayé rẹ bó ṣe lọ báwọn kódà téèyàn bá kọ́kọ́ yọjú wo abẹ́ ìyàwó rẹ̀ kó tó láṣepọ̀ pẹ̀lú ẹ̀ báwọn bí aṣàtẹ́ kó ní sí àwọn bọ́bìnrin ṣeré gangan tóyún bá dúró láti kékeré lójú ó ti máa dùn ọmọ yẹn ó ti lóní gà kó bá dùn kára. àti kékeré lójú ti máa dùn bẹ́ẹ̀ni táwọn ọmọ kékeré sí tá láwọn fẹ́ wo. nítorí bá wa lálẹ́ nípa láìmọ̀ kan tí ooru bá mú pé èèyàn wá gbé bẹ́ẹ̀ fóònù tàbí tẹ́ni sí àárín pálọ̀ àbá àárín yàrá àárín gbogbo central yàrá tẹ́ ẹ bá láṣepọ̀ pẹ̀lú obìnrin subhanallah nínú kọ́ máa tọ̀lé yóò máa tọ̀lé láti kékeré yóò sì tọ̀lé ọba àlọ́lé ọkọ̀ yóò máa tọ̀lé náà jẹ́ ọ̀bá ní gbàlẹ̀ tàbí kọ́ máa já olè kódà tẹ́ bá ra sẹ́ẹ̀tì 200,000 fún yóò lọ gbé sẹ́ẹ̀tì 10,000 láàrin ọjà yóò sì máa dùn yóò sì tó gbé mi tí wọn bá dé ní ìgbà ìdí sáà fi yọ̀ǹda ọ̀sẹ̀ bá ń bá wọn pọ̀ ló bá wọn yàtọ̀ sí pé inú wo lẹ́yìn bá ṣe àwọn ajúnilọ àwọn abínú ẹni tó àbálẹ́sù bóyá máa tọ́ káàkiri máa jáde káàkiri ẹ̀rín làgbà hàn rí wọgbó yàtọ̀ séyùn ègún òran tó ń bẹ lọ́tọ̀ àwọn ìlú mi wà tó jẹ́ pé Ọlọ́run ń gbọ́ ọmọ ìlú wọn kì í rí ṣe ọmọ ìlú wọn ò rí ṣe àfẹnubá tètè tójú ara ẹ̀
ìlú mi wá sọ pé tó bá rí ṣe lájú tó bá kó ègún tó bá kó èrè ń délé yóò rún ni. yóò rún ni o àwọn ìlú kan wà báwọn àwọn ìdílé kan sì wà tó jẹ́ pé wọ́n lé wọ̀ ìdílé tí àfàìmọ̀ kan má ṣe mọ́ nìsín àwọn míì ò mógi bàbá ẹ̀mú àwọn míì ẹ̀mẹ́mú ẹlòmíì ẹ̀jẹ̀ fọ yánrin ẹlòmíì báyìí tó bá ti bímọ tá àtẹni ọmọ jẹ bẹ́ẹ̀ni ẹni wà ní èbó ọmọ tó máa tẹ ọmọ mi. ègún burúkú yẹn ó sì wà lórí ọmọ tó bá bí ẹ gbádùn mi dáadáa. mo gbọ́dọ̀ yí bàbá. àwọn ìlú mi tọ́wájọ́ ọmọ ọba ni wọ́n wọ́n fojú ka àwọn odò kan nílùú wọn kí ló mọ̀ àwọn ègún burúkú yẹn wà nínú Yorùbá púpọ̀ bẹ́ẹ̀ ló wà ládùúláwọ̀ bẹ́ẹ̀ ló wà káàkiri tí a mọ̀ tí ọṣẹ yìí Ọlọ́run lè lò láti wẹ gbogbo nǹkan burúkú yẹn dànù. ọṣẹ yìí ọṣẹ ayé òsì awẹ ti dànù ní awẹ ègún burúkú dànù ní ayé yẹn ẹ wá dúró gbogbo ń ta kálẹ̀ ẹ gbogbo ń ta kálẹ̀. ń lọ sẹ yẹn wẹ dànù. ẹ jẹ́ nsọ̀kan adẹ̀ tún rí sẹ́. ẹ jẹ́ nsọ̀kan fún yín ẹ jẹ́ nsọ̀kan fún yín Ọlọ́run dáadé bá Ọlọ́run lójúmọ̀ rẹ̀ kọ́ máa kó wa yọ ni o inú ewu tí àwọn ènìyàn kóra wọn sí nípasẹ̀ ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ Ọlọ́run abadẹ́dà ẹ̀ṣẹ̀ yẹn ó ti wà tipẹ́tipẹ́ tí yẹn bá fi mọ́gùn tútù sára obìnrin. mọ́gùn tútù. bẹ́ẹ̀ ni Yorùbá máa lé mọ́gùn ẹ bá ní òṣoògùn ọ̀tá rẹ̀. ẹ tó bá ní òṣoògùn ó tẹ́ra rẹ̀. ẹ tiẹ̀ ní ọ̀sán lọ́run tọ́rọ́ lọ́run lọ́dọ̀ ògùn mọ́gùn líle ń bẹ gbogbo bẹ́ẹ̀yàn bá kọ́ èlé kò lè mẹ̀rọ abájúwa náà mọ ilé ọlọ́mọ́ràn wá ń sẹ́ ẹbú síra wa ni gbogbo ìta ń sọ yìí ojú ni kì í sòdì àbí sẹ́ wọ́n bóyá ló yẹ ẹgbẹ̀jì. ara o wọ́n bóyá o wọ́n bóyá ó ṣiṣẹ́ débẹ̀ ni. ara o èso yẹ honorary chief kọ́ o àbí pé láàrin ìlú sáà lọ gbé fẹ́nìkan ara o bẹ́ẹ̀yàn bá rù tọ́nà ọba wọ̀ àwọn ọba tí ó rù lómú lọ nínú òwú ó ti jẹ́nu. ó dà ẹ ṣeun bàbá wa. ṣé ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ lọ́hùn tí wọ́n bá lé mọ́gùn tútù tí wọ́n bá fi lé sára obìnrin mọ́gùn tútù ni ẹni tí ọba máa ti jẹ́ mọ́gùn tútù mọ́gùn líle òun ní pààyàn lójijì bóyá tọ́ba jẹ́ mọ́ fòdò ìjọba fòdò yóò kù báyìí pẹ́ta alákòókò wa ni o lè bọ́ọ̀lì lórí obìnrin kọ́ máa kọ́ kékeré ké ilé ẹ̀mẹ́ta yóò kú wọ́n gbé olókìtì bá ní yóò fọ́ kìtì mọ́gùn tútù ń bẹ tó fi sára obìnrin tí ọba ọkùnrin ọba lu ara rẹ̀ tí ọba bá ṣìnà káàkiri kò ní hàn tí èèyàn bá lu mọ́gùn tútù ó tó di pé wọ́n detect HIV gbogbo symptom tí HIV máa fi mú yàn ni ó mu. bẹ́ẹ̀ ni gbogbo symptom tuberculosis ni ó mu. yóò máa wúkọ́ yóò máa tú ẹ̀jẹ̀. káì. wà á mo fọlọ́ bàbúrà bàbá mi wò lójú mi rí mi. mọ́gùn tútù ló dé lu. yóò sì máa ru yóò máa gbẹ ìmúra rẹ̀ ó máa lọ ọlẹ̀. káì wọn á ló máa ó kàn sí kòkòrò nú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n á rí táwọn jígan nú ẹ̀jẹ̀ rẹ̀ yóò kó kòkòrò. káì lọ́wọ́ ayé nù. ó ti lọ́wọ́ ayé nù kọ́lọ́ mọ̀ jẹ́ àṣẹ ayé. ṣé wàá dẹni tí mọ́gùn tútù bá ń bẹ lára ṣé kí mọ́gùn tútù àti tó fi síbẹ̀ ọkọ ìyàwó tó fi síbẹ̀ òun ti lo ẹ̀rọ. tí ẹ bá wá bá obìnrin tọkọ ìyàwó gẹ́gẹ́ bá obìnrin sùn side effect ẹ̀ rẹ o tí ò jẹ́ ọ dáa ẹ̀yin èèyàn tí àwọn yín bá ṣàgbèrè tí wọ́n ní wá sí mọ́gùn èmi náà mọ̀ mọ́gùn ẹlẹ́jẹ̀ mọ̀ mọ́gùn mọ́fodò mọ̀ alákòóló kọ́ ṣùgbọ́n kò dáa tí obìnrin tí mọ́gùn mọ́ lára rẹ̀ ń tọ́ bá sàbíà ọmọ tó bá jọ ọkùnrin ló bá bí ọmọ yóò ní lè ṣe láti lẹ̀ ọmọ yìí ò ní lè ṣe láti lẹ̀ nǹkan ọmọkùnrin ò ní lè kò wọ́n mú nílé wọ́n ṣe lójú mi rí wọ́n ṣe lójú mi rí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ètùtù wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀rọ wọ́n wá gbàtọ̀ dí ìyá rẹ̀ wọ́n bá ṣe ìyá rẹ̀ ò tí ì kú ni wọ́n á fi fún lẹ́rọ̀ wọ́n á ṣẹlẹ̀ sí. tí ẹ bá ti wá kú nǹkan. ọ̀tọ̀nù àní wọ́n fi mẹ́gùn sára ìyá ẹ̀gbọ́n àgbàdànwò kí la kọ́ lọ́nbẹ bàbá mi ní kò sára tó fira rẹ̀ dátọ́ lọ́n kọ́ àrà táwọn èèyàn fira wá dá pọ̀ Ọlọ́run wò wá ni. káì. gbogbo orú ọsẹ wọn ò ní jẹ́ kí èèyàn olùgbàdì òògùn burúkú bá wọn. ẹni tí kò lè ṣe ìṣeré rẹ̀ láyé dínkù ní lè bímọ. ẹ gbádùn mi tó. mo gbádùn yín bàbá. kò pélé èèyàn yóò sì tó jíyà lọ́dọ̀ Ọlọ́run. èmi kà nínú sọ̀búrà ni torí pé Ọlọ́run ní wailun lílì mukasibina wal mukasibati bada bismillahir rahmanir rahim Ọlọ́run ní ègbé ni fún kò ní dáa fún ẹ ti bá ń kúrò láyé tí ń kúrò lọ́run torí pé àwọn òkó bójú ò lè bómi sùn impotence hàn lè jẹ́wọ́ tọ́lá ìbá rómi wọn lè rẹ ọmọ mi ni mo ti mo dé lẹ́sẹ̀. mo ti rí kan rí sọ́wọ́ ìgbàlódé wa Ọlọ́run gbọ́ ọmọ kékeré ni máa fẹ́ yóò máa rúṣu lọ yóò máa níjọ ọmọ dá ìgbà báyìí tí ìyá ọmọ sọ pé kó wá mú lọ́ba ní ẹ̀kọ́ yìí kan ti fọwọ́ kàn wọ́n tún lọ ọmọ kékeré
kò lè jẹ́wọ́ kó kò lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ làwọn jáwọ́ bí àti pẹ́pẹ́ òjì ẹ̀ lè ṣe àǹtí ti lọ́lọ́kọ́ tó ti mọ tán nínú ìsìn àti bàbá ò lè ṣe bàbá sójà làgbé bàbá àti ò lè ṣe kò lè tún mọ́ mi ọlọ́pàá ìgbà tí wọ́n kàn wọ́n ti fẹ́ obìnrin tọkọ̀ bá fọ́ kàn wọ́n ní fájì lọ́wọ́ fájì sì wà gbà náà dáadáa àwọn sì wà kékèké bàbá mi náà fájì lélẹ́yìí ọkùnrin kankan tí mo ní wà ní ọ̀fọ̀ kàn báyìí bàbá mi náà bàbá mi rẹ̀ kẹ́kẹ́ bọ́ obìnrin wa olúwa tó ní fọwọ́ kàn. wọ́n lọ sọ amẹ́ wọ́n jà bí kò bó lọ́mọ wọ́n sábà náà ló kò bó ayérayé ọlọ́run tó náà kọ́ ni ibi irú ọ̀sẹ̀ mu yóò jẹ́ kéegun burúkú okòólù yéèyàn ìjà bó ti jẹ́ ọlọ́run gbàdúrà wa. àmín àmín àwọn ìbéèrè wo ló béèrè. tí a bá ń lo iṣẹ́ tí kò bá ṣiṣẹ́ kí ni àwọn lè ṣe. a gbọ́ bàbá wọ́n ní táwọn bá ń lo gbogbo ọṣẹ táwọn wẹ̀ ní gbogbo odò tó wà nílé ayé yìí táwọn ṣe gbá tí ò ṣiṣẹ́ lára wọn èmi dẹ̀ mọ̀ wípé òun tó lè wẹ̀ ọṣẹ òru mẹ́ta ni bàbá mi bá mi ṣàlàyé fún wọn. sẹ́rí a ní ọ̀sẹ̀ kan tá à ń pè ní ọ̀sẹ̀ olóru mẹ́ta ni mẹ́ta ni ó fi wẹ̀ tó bá fi kún papara tó bá fi lè wẹ̀ gbogbo tó bá fọ kódà bọ́ gbàdúrà sọ lọ́wọ́ gbà sẹ́ẹ̀ ti gbọ́ báwọn ṣùgbọ́n tó bá fẹ́ wá dá sí fúnra rẹ̀. bàbá orí bí kọ́lá ti ń sọ bó ṣe fẹ́ dá sí orí ètò yìí ni wípé ra pírọ́dọ̀tì ibi tá a wà yìí kọ́ ni pé dá sí fúnra rẹ̀ dá sí kọ́lá wà yìí ìwọ ra pírọ́dọ̀tì tó bá ti ra pírọ́dọ̀tì ìwọ fẹ́ lọ bá bàbá lé tó bá ti lọ bá bàbá lé bàbá máa ṣàlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n ṣe mẹ́ta tí wọ́n sọ yẹn kò sí kọ́ lówó gbó kọ́ tó àbá ti lu ọ̀sẹ̀ bóyá wà lò kan kò wá ṣiṣẹ́ lára ẹ̀ gbá. kódà bẹ́ẹ̀ yẹn ń gbàdúrà tọ́lọ́wọ́ ọ̀gbọ́n táwọn ọ̀tá dínà o àdúgbò ọ̀tá máa dínà àdúrà. ẹ ti sọ wípé bíi pé wọ́n fi wọ́n bíi wípé wọ́n sọ sínú láìlọ́ọ̀nù ni. ẹni ìsìnkú yẹn wà nù lálọ́ táwọn ti wo covid-19 tó jẹun kóra sí tí wọ́n dọ́jú alálọ̀ bó rí dàbọ̀ wọ́dà tẹ́ wà nù àpò. kí wọ́n máa domi sí lára kò ní dára rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ni bàbá wa sọ wípé tó bá fẹ́ kó máa ṣe ọ̀sẹ̀ mẹ́ta òru mẹ́ta ni wàá rà á tó bá ti fi wẹ̀ wàá fọṣẹ kan kẹ̀kẹ́ kan wàá fi wẹ̀ wàá kọ́ fi epo pupa wàá fi para gbọ́ mi kò lọ́fọ̀ kankan nú wàá máa ṣàdúrà ní pé òṣì ìdààmú wàhálà mo wù ọ́ dànù kó mọ́ tó kankan. kò sí kọ̀ǹtà tó lè ro táyé òní dá. táyé tó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ti ṣiṣẹ́ tí òwò kojọ tán ayé ń gbowó dànù lọ́wọ́ rẹ̀ àbí fojú kójà káwọ̀ ni àbí bóbi sọ lójú oorun àbáyé ń tiẹ̀ ń gbé nǹkan tí èsì tiẹ̀ orí rẹ̀ wọ́n ń gbé abálójú orun kò sí kó wẹ̀ wò. gbọ́ mi yìí tá a sọ yìí kò ní dìbò pé bàbá ìwọ kan wọ́n dà fún ṣùgbọ́n tó bá fẹ́ rí bàbá máa lọ sí Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́. wọ́n wà jọ Thursday Friday o. wọ́n ní ẹ mọ̀ wà lọ́jọ́ Thursday àti Friday ọjọ́ ìní bàbá fi máa sinmi ni bàbá fi máa ṣiṣẹ́ ẹ rí i pé ọjọ́ tá a wà yìí ọjọ́ Thursday òní ní Friday káwọn kan wá lọ sọ́dọ̀ kó tó Ògbómọ̀ṣọ́ nísìnyí ṣe àrí báyìí lè bá bàbá ẹ gbọ́ ọ̀sẹ̀ mẹ́ta òru mẹ́ta ó wà kẹ̀kẹ́ kan ojúmọ́ kan kẹ̀kẹ́ kan ojúmọ́ kan fún ọjọ́ mẹ́ta ó wà ọ̀sẹ̀ yẹn wà gbọ́ mi ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ tí bàbá ẹ lọ sórí page ẹ rí níbi bẹ̀ ẹ pé náà bàbá ẹ lọ sórí YouTube ẹ lọ sórí Facebook ẹ pé bàbá máa dáìlò lórí ọ̀sẹ̀ yẹn ṣùgbọ́n àwọn tó fẹ́ ra product ó náà yóò 20 17 19 99 àìlẹ́gbẹ́ bàbá láti gbé wáyé o ǹjẹ́ ààrẹ tó fẹ́ béèrè ká tó máa lọ lọ́jọ́ tòní bàbá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tó bá fẹ́ pè yín ẹ bá mi sọ bàbá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ni 080 335 80 664 080 335 80 664 lẹ́ẹ̀kan sí z number mi ni 080 z number 080 20 40 59 54 080 20 40 59 54 gbọ́ mi nọ́mbà bàbá ni bàbá ti pè yẹn má pe bàbá fún pírọ́dọ̀tì o ìwọ tó fẹ́ pe bàbá pé bàbá ẹ dákun ọṣẹ ẹlẹ́dẹ̀ ń làwọn fẹ́ ṣe ọṣẹ gbá ń làwọn fẹ́ ṣe ẹ wá gbọ́ mi bá a ṣe wà yìí ìwọ tó fẹ́ ra pírọ́dọ̀tì gbogbo pírọ́dọ̀tì tó wà bíbí bàbá gbogbo pírọ́dọ̀tì àwọn yìí kò yẹ kí ilé kọ̀ọ̀kan kó mọ̀ ní. kò ṣe mọ́ni ni. ẹ gbọ́ mi 090 20 17 19 99 má pé ìwọ kan ọ̀dà fún àwọn product yìí wọ́n abẹ àwọn doctor ti wà níbẹ̀ wọ́n abẹ sọ̀rọ̀ gbọ́ mi wọ́n tó fẹ́ ra ọṣẹ náà kò fẹ́ ọ̀dà fún ọṣẹ àbí ìwọ mọ̀ wípé ọ̀nà ẹ̀jìn kò ní di pé mo bá àbá sọ̀rọ̀ ẹ dákun mo fẹ́ ṣe ọṣẹ ẹlẹ́dẹ̀ ní ẹsẹ̀ kíní kan ìwọ kàn sí voice note ẹ̀ wọ́n á dẹ lò yóò dẹ̀ kàn lára bí ògo ṣe kíní bí ògo ṣe ń jẹ́ ti
ọlọ́run ẹgbẹ́ gbogbo èyí tẹ́wọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ ìwọ tó bá mu gbó tó bá mu ọtí àbọ̀mọ̀ rẹ mu gbó àbọ̀mọ̀ rẹ ò gbọ́rọ̀ sí ọ lẹ́nu ọlọ́run ó ṣe ìyanu. gbogbo ogun bá ti wá díẹ̀ ọlọ́run ó sì bá wa ṣe. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin herbal mixture ní kóòlò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà #1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture kárùn tẹ́ egbòogi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀.